máa béèrè ire ayọ̀ tí mo fẹ́ láyé lówùúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́ mi o ire ayọ̀ kó máa wá mi rí láyé. Ẹ máa wò kẹ́ máa fi ṣègbádùn Bísí Ológe Show. Ètò ní ó dáa bàjẹ́ ó dáa gidigidi gan. Ẹ máa wò ẹ gbádùn ẹ̀ ó dá mi lójú guarantee ni. Lágbára ọlọ́wọ́ bá òní tàbí sínú fẹ́fẹ́ lẹ́wọ́n sọ̀rọ̀ àtúmọ̀lá fúnra ọjọ́ aláàbílà àbáyà láti wá ṣe ní ìwọ̀n ìgbìmọ̀ òwúrọ̀ ajá ìgbà àwọn sí lágbára lọ. Ẹni máa bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀rọ ìlú. Ẹgbẹ́ tí mo fún olùkọ́ ẹgbẹ́ tí mo kó jáde láti ìjọba ní ìṣẹ̀sẹ̀mọ́ lórúkọ orúkọ àwọn bàjẹ́ rí jí wá ìyẹn lọ́ọ̀dọ́ lọ́dọ̀ kókó ààbò akọni púpọ̀ òkúta láti jọ láti ìṣẹ̀sẹ̀mọ́ lórúkọ orúkọ bàjẹ́ rí láti orí olórí òkú àjúwá ajá omi ìwúrò ráàrùn ìwúrò ọ̀dọ́ ẹ̀kọ́. Baba Wita, Anna Sekna,
Gracias.
ọmọ ni àgbà alábíyá. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.